Ngoro wani ngbare ke wazi funga ni ari tari jabari se govno na ibrahim sava ni abori segun tekini koko re mi o ma nko mi o ma mo kama binu na bagbo mi o ma koko wani o eni mo ma koko e tule aboji no bu mba bileri ma khotiyatu sande igbo era mu kini ya sande limada wadu atil matluba bi ismi eze tegbe wanted soruko won tesiko te tukuo baba jin obu agbara buhari lasiko tie òun múlẹ̀ ju ti yín lọ buhari dè wá lọ́mọ àbá tinubu ó ṣe agbára tí òun ò rí tú rárá. tẹ́ a ti mọ̀ pé election ti ń bọ̀ yìí àlẹ́ lómi ìtàrí ìbò ń jọ yìí náà lọ bàbá tinubu ẹ̀ sì rọ́mọ yorùbá yín ẹ̀ rí túlẹ̀. àwa wí gbàdá mọ́jà sí wá àti fúnkà ní Adams Adams kọ́ ẹ fà ní. ìjọ wẹ̀rẹ̀ kàdé ti wà lórí ipò ní ìgbà kí wọ́n mú o lè rí kódà mú orí ọ̀fọ̀ lẹ́nu wọn rí. irú báwọn bá dì ti wọlé wá Buhari kí wọ́n kọ́ bá a sọ ma pé ẹdún bẹ̀. iná mọ yín lónìí ẹ̀ ní lọ bẹ́ẹ̀ ni yẹn lè kù sí ó kọ́ tí ti jẹ́ ẹ̀ ní lọ ti sílé yà èmi kò ní Adams mo sọ bẹ́ẹ̀. ọyẹ ọ̀jẹ̀gbọ́n torí ro àyẹ̀gbọ́n takàlà ọkà bíríkì tí a fi inú bó ṣeré gbogbo tí n bá wí kàṣà ìṣẹ́bẹ̀ ọyẹ máa ṣubú lulẹ̀. irọ́ ni ẹ̀ ní rí wọn kódà wọn gbọ́dọ̀ yìí wọn bí rédíò rí. kájà ìbẹ́ kí wọ́n rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fún Ìbà Gani Adams lámì àyẹ látara pé ó mú àwọn jàdùkú mẹ́rìndínlọ́gbọ̀n balẹ̀ lánàá òde òní yìí ẹ lọ sínú ìwé Vanguard Tribune àbámbẹ́. àbọ̀ Tinubu sọ́dẹ̀ Ìgbòho ọ̀rọ̀ wọn gbàjọba wọn yín lọ́wọ́ kò gba pírẹ́sidẹ́ǹtì kò gba gọ́fúnà kò gba ọ̀nàrẹ́bù ẹ̀ẹ́dẹ́gùn ẹ̀túlẹ̀ bẹ́ẹ̀ bá túlẹ̀ ìbò yín ń fi. àwọn àdàbí àwọn ọlọ́pàá kan tẹ́ kó sọ́nà kìnìyà yín fóònù làwọn ń yẹ̀wò kí lọ́wọ́ àwọn èèyàn àti mọ́tò tuntun wọn dá dúró. àwọn ará mọ́tò kan wọn ń kọ́ kìbọn lẹ́ẹ̀mẹ́wàá ìbọn tó ti wà ń kọ́ kìbẹ́ tẹ́lẹ̀ mo ní ẹ̀gbárùn gbọ́dọ̀ kẹ́ lọ fèsì àwọn kidnapper tẹ́ bá yẹn ẹ̀kẹ́ fún yín ẹ̀ tó gábẹ̀ kú ni. ẹ mà kó àsìpẹ́ lólùfẹ́ gbìyànjú ẹ kó àsìkò yẹyẹ èèyàn mi bí mo ṣe ní little break lẹ́nu iṣẹ́ mi àní bí mo ṣe ní little break lẹ́nu iṣẹ́ mi mo wá ní kí n wá jẹ́ iṣẹ́ ìlú mi náà ni àní mo wá ní kí n wá jẹ́ iṣẹ́ ìlú mi náà ni èyí náà ẹ wò ṣé nǹkan tí májàsọ́lá tí wọ́n ṣe yìí dáa ṣé nǹkan tí olóyè Sunday Ìgbòho ṣé nǹkan tí wọ́n ṣe ṣó bójú mu ṣé wàá rí leléyìí ṣé wọ ọmọlúàbí leléyìí èyí náà ẹ wá wò mo gbé yín gógó ẹ fi pé mo fẹ́ sọ̀rọ̀ sí májàsọ́lá àbí ẹ fi pé mo fẹ́ bú májàsọ́lá ẹni tí ò bá hùwà ibi ọ̀rọ̀ ibi ò gbọ́dọ̀ bá ẹni tó bá hùwà rí a gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ ní rí ohun tí wọ́n sọ nípa májàsọ́lá lè ní ìrì ni mo wá sọ o wá ní wá kí wọ́n ní mo ní kí n wá yìn wọ́n ní mo ní kí n wá kí wọ́n fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe fún ìkan nínú àwọn ọmọ ìyá mi ìkan nínú àwọn ọmọ ìlú wa tí wọ́n ń pè ní ọ̀rọ̀ Yorùbá TV ohun tí wọ́n ṣe àwọn tí wọ́n pera wọn ló ní ìṣẹ̀ṣe ẹlòmíì tó péré ẹ̀ ló ní ìṣẹ̀ṣe gan ò lè ṣe tí wọ́n ṣe nígbà tí ọmọ ìyá mi ọ̀rọ̀ Yorùbá TV tó ní ìṣù májàsọ́lá dìde ó gbìyànjú ó sa agbára ìwọ̀nba tó lódùmarè ní kó ṣe tó bá lè ṣe adẹ̀rẹ̀ àwọn oníṣẹ̀ṣe àfẹnujẹ́ lórí social media náà tó yẹ pé kà kí wọ́n ṣe tí ó yẹ kán ṣe ni wọ́n tún kọ̀ǹdẹ́mù ẹ̀ wá wò májàsọ́lá kò kí ń ṣe oníṣẹ̀ṣe bó tiẹ̀ jẹ́ pé wọ́n máa ń lo nǹkan ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n kìrìsìtẹ́nì ni wọ́n ṣe mo parọ́ ni ẹ wá wò ṣe rí i pé ìwà lẹ̀sìn ẹ tún wá wò májàsọ́lá tún wá gbéra láti gbìyànjú jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá TV ó padà sí ilé wọn mú lọ sí ọ̀dọ̀ kábíyèsí láti lọ sẹ́tùn tó wà láàrin kábíyèsí àti ọ̀rọ̀ Yorùbá TV kí wá ló wà láàrin wọn náà ni pé kí ọ̀rọ̀ Yorùbá TV kó lọ bẹ̀ bàbá wa kábíyèsí ẹ ṣé tí ẹ gbẹ̀bẹ̀ kábíyèsí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé tí ẹ dáríjì ọmọ yín wọ́n ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ẹlòmíì bẹ́ẹ̀ náà ni ọmọ kékeré ò lè mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ ó tó ṣe bí òwe níwájú ẹ̀yin bàbá mi ò tó wèé pa ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin olólùfẹ́ gbìyànjú ṣe wá rí advice mi wá rèé fún wọn tí ó ṣe ń padà bọ̀ sílé àbí tó ti padà tó jẹ́ pé ó wù ẹ́ pé ọ̀nà tí bàbá rẹ tó ń gbà láti máa fi pe Ọlọ́run ọba Olódùmarè ọba adákẹ́dájọ́ ọba adániwáyé ọ̀nà náà ló fẹ́ máa gbà láti máa pe Ọlọ́run rẹ advice mi lélẹ́yìí fún ẹ o jọ má wàá gbẹ̀san má wàá pé ó fẹ́ wá gbẹ̀san lọ́wọ́ lára mùsùlùmí bẹ́ẹ̀ sì ni má lo fẹ́ gbẹ̀san lára kìrìsìtẹ́nì tó bá lo fẹ́ gbẹ̀san ìwọ náà ò ṣe gbẹ̀san lára ara tìwọ náà ṣèbí ìwọ náà ti ṣàwọn ẹ̀sìn yín rí tí mo dẹ̀ nígbàgbọ́ pé nígbà kan sígbà kejì ó ti máa fẹnu ẹ̀tẹ́ lu orí irun rẹ tí orí irun rẹ dẹ̀ dárí jìyẹ́ èmi ò bá rò ẹ́ pé kó má wàá gbẹ̀san ṣùgbọ́n tó bá bú tiẹ̀ tó bá wù ẹ́ pé àpò fẹ́ reciprocate ọ̀tọ̀ nìyẹn o mo dẹ̀ tó wá fẹ́ rò ẹ́ lẹ́ẹ̀kan sí àní mo tún fẹ́ rò ẹ́ lẹ́ẹ̀kan sí má lọ ṣe ń tágbára ò lè ká o
má lọ go extra mile. Ohun tó o bá ti ní lè dágbé tí wàhálà ẹ bá délẹ̀ tán má lọ ṣe o. Tó bá ń rò pé àwọn kan wà ń bì kan tán máa ràn ẹ́ lọ́wọ́, irọ́ ni o. Àní irọ́ ni. Ìgbà yẹn ló máa di pé ta ló rán níṣẹ́? Ta ló rán níṣẹ́? Owó olúwa wá, wọn á rí wí. Tó bá ti di ibi pé kí wọ́n ṣe fún orírun wọn, tó bá ti di ibi pé kí wọ́n sọ̀pọ́ọ̀tì nǹkan tó bá jẹ́ bí ìṣòro àbí ìdàgbàsókè orírun wọn yẹn, wọn á rí ẹjọ́ wí. Èmi ń gbà ẹ́ nímọ̀ràn ni torí pé mo nífẹ̀ẹ́ rẹ. Èmi ò lè wà l'Amẹ́ríkà ń sìn kí n wá ní kó máa gbógun ti mùsùlùmí ọmọ ọkọ ọmọ ìlú ẹ ni mò ń sọ o. Nítorí pé ó jẹ́ mùsùlùmí nítorí ẹ̀sìn tí ò dẹ̀ṣẹ̀ tí ò ṣàbúrú fún ẹ. Mi ò ní wà l'Amẹ́ríkà ń sìn kí ni kó máa gbógun ti kìrìsìtẹ́nì ọmọ ìlú rẹ tí ó ṣẹ̀ tó dẹ̀ wà dáadáa sí ẹ. Mi ò ní máa gbà ẹ́ nímọ̀ràn bẹ́ẹ̀ o. Nítorí pé tó bá nídìí iṣẹ́ ṣébi ni máa gbéṣẹ́ fún ẹ. Tó bá nídìí iṣẹ́ tèmi ni máa gbéṣẹ́ fún ẹ. Àbí tó bá délẹ̀ tán mi ni máa fò sókè láti Nàìjíríà máa wá bẹ ń bẹ láti Amẹ́ríkà máa wá bẹ ní Nàìjíríà máa ní mo fẹ́ máa bẹ gbìjà ẹ. Àbáwọn tó ń tán ní àfi fàájà ni. Oore wo náà ti ṣe fún ẹ lánàá? Oore wo náà ṣe fún ẹ níjẹta? Ìmọ̀ràn lèmi gbà ẹ́. Ìwọ ọmọ òòtú ajé tó wá jẹ́ mùsùlùmí, ìwọ ọmọ ọkọ ilẹ̀ wa tó jẹ́ kìrìsìtẹ́nì, mo wá fọlọ́run bá bẹ̀, mo fi Olódùmarè bẹ̀, o ò ṣe ṣègbàgbọ́ rẹ láì fẹ́ nu ẹ̀tẹ́ kan orírun rẹ, o ò ṣe ṣègbàgbọ́ rẹ láì fẹ́ nu ẹ̀tẹ́ kan ìgbàgbọ́ onígbàgbọ́. Ṣé tó bá dọjọ́ ọjọ́ àgbéyìnde tó bá tiẹ̀ wà, tó bá dọjọ́ iwájú, tó bá dọjọ́ ọ̀dájọ́, ṣọ́lọ́run máa bi, ó máa bi ẹ̀ṣẹ̀ tèmi lára tiẹ̀ ni, ṣọ́lọ́run máa bi ẹ̀ṣẹ̀ tiẹ̀ lára màmá tiẹ̀ ni. Ọlọ́run ọba dákẹ́dájọ́ adájọ́ tiẹ̀ á dá tèmi fèmí gẹ́gẹ́ bí ìwà mi ni. Ṣùgbọ́n o inú l'Olódùmarè rí, ṣùgbọ́n ojúlẹ̀ dá ń jẹ. Kí Ọlọ́run ọba kó fi inú wa kó fi dá wa lẹ́jọ́. Kò jẹ́ bó ṣe jẹ́. Èmi sọ tèmi o. I love you all. Ẹ ṣé.